gbọ́ gbogbo ènìyàn tó wo fídíò yìí, wòlíì tó máa kó bá yí ẹ, tá a mú káyé ẹ kó padà sẹ́yìn, tá a mú kó sọkún kíkorò pé kí ni mo pàdé wòlíì yìí fún, ní orúkọ Jésù mo lóòní bá a pàdé. Wòlíì tí òkùnkùn gbé dìde láti dòpò ayé ẹrú, lórúkọ Jésù mo lẹ́ òní pàdé. Ẹ gbọ́ mi sà, ẹ gbọ́ mi mà, ṣé wòlíì ṣì wà ṣá? Ṣùgbọ́n Bíbélì sọ̀rọ̀, ó ní bí ẹ̀yin bá gba wòlíì gbọ́, ó lẹ́ ó jèrè wòlíì. Ó ní ẹ gba wòlíì gbọ́, ó lẹ́ ó ṣe rere. Ó lẹ́ gba Olúwa gbọ́, a ó sì fi ìdí yín múlẹ̀. Tó bá jẹ́ pé Bíbélì ló sọ bẹ́ẹ̀, dájúdájú wòlíì ṣì wà. Ṣùgbọ́n àwọn tí ìwọ ti bá pàdé, òun ló jẹ́ kó máa wò ó pé kò sí wòlíì mọ́. Wò ó, àkókò ti tó. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní ọ́fàsì yẹn, ẹ̀yin nìkan náà ní kí n máa fún ní mẹ́sẹ̀gì ní online, kí n máa sọ àṣírí ìjìnlẹ̀ ayé yín fún yín. Gbọ́ mi dáadáa, tó bá jẹ búrẹ́dì àtẹ̀wà tí ń bá ní ráìsì ni wọ́n jẹ, wàá ti mọ̀ pé mò ń sọ̀sọkúsọ nìyẹn. Èmi ò dẹ̀ ní sọ nígbà tí Olúwa ò ní kí n sọ. Èmi ò dẹ̀ ní sọ nǹkan tí mi ò rí, torí pé Olúwa ló rán mi, òun ló pè mí, òun ló fi àmì ròyàn mi. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní jìnnàjìnnà yẹn, especially ẹ̀yin tẹ́ wà lókè òkun tí nǹkan dàrú tẹ́ ń wọ́nà àbáyọ, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀, kí n gbàdúrà fún yín, kí n sọ ìran ìjìnlẹ̀ ayé yín fún yín. Ẹ̀yin tẹ́ wá lórí ọ̀fẹ́ tẹ́ wà ní Nàìjíríà ń bí báyìí, ẹ wá bá mi níbi tí Ọlọ́run ní kí n jókòó sí. Ìlú Ìbàdàn ni mo wà. Prophet Kọ́lápọ̀ Oyètọ́lá ọmọ aládé wúrà ló ń sọ̀rọ̀. Èmi náà Ọlọ́run fi ṣe olùdarí ìjọ ìṣẹ́ṣẹ́lẹ́sì aládé wúrà. Ìbàdàn ni mo wà. Tí wọ́n bá lórí ọ̀fẹ́ àti wá bá mi, ó ti pàdé wòlíì lóríṣiríṣi, mo mọ̀, mi ò jiyàn sí. Ó ti rẹ̀, mi ò jiyàn. Ó fẹ́ gbàgbọ́ mọ́, mi ò jiyàn. Ṣùgbọ́n dán wò, wàá mọ̀ pé rere ni Olúwa. Ní orúkọ Jésù wàá dẹ̀ rí àánú gbà. Ìjọ tí èèyàn bá ti pàdé wòlíì rẹ̀, ìjọ yẹn láyé èèyàn ti gún.